kò sí àní-àní pé Bobrisky ọ̀gá EFCC àti VDM Very Dark Man wọ́n pè wọ́n sí ilé aṣojúṣòfin Nàìjíríà lónìí wípé kán wá sọ ẹnu wọn nínú àwọn ìbéèrè kan tí wọ́n fẹ́ béèrè lọ́wọ́ wọn. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ohun tí à ń rí gbọ́ báyìí, wọ́n jẹ́ kó yé wa pé Bobrisky ò sí ńbẹ̀, ṣùgbọ́n VDM ó wà níkàlẹ̀ níwájú ilé aṣojúṣòfin, ọ̀gá àgbà àjọ EFCC wà ńbẹ̀ àtàwọn míì. Níbi tọ́rọ̀ wá wà gangan rèé, àwọn ìjíròrò kan fẹ́ wáyé báyìí, màá sì fẹ́ kẹ́ bá fòye gbé gan gidi ni o. Bẹ́ẹ̀ ṣe wá fòye gbé yìí, tí ẹ bá ń wà fúngbà àkọ́kọ́, ẹ subscribe sórí Bembeyeke TV, ẹ tẹ notification bell, ẹ tẹ option all, kẹ́ share fáwọn ẹlòmíì, kẹ́ ẹ dẹ̀ fi kọ́mẹ́ǹtì yín, ìyẹn ọ̀rọ̀ yín ránṣẹ́ sí comment section ká lè rí, torí pé ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dálẹ̀ ẹ̀fẹ̀. Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi. Bembeyeke lẹ̀ ń pè mí lónìí, ẹ tún wò ó lóní Bembeyeke. Mo kí yín jákèjádò àgbáyé. Pẹ̀lú mi mo ní olóyè Yunus Odùṣínà. Mo kí yín sà. tó a kí gbogbo ojú tí ó wo Bembeyeke TV ní tilé toko. Ojú tẹ́ fi ń wò wá, ojú náà ò ní fọ́ o. Àmín. Etí tẹ́ fi ń gbọ́ wá, etí náà ò ní di. Àmín. Aburú ó kéré ó tóbi kò ní sọlẹ̀ lọ́ọ̀dẹ ẹnìkọ̀ọ̀kan wa o. Àmín. Ẹ ṣé púpọ̀ o. Àmín. Tó ẹ ṣeun. Níbi tí ọ̀rọ̀ wà yìí gangan, wọ́n pè wọ́n sílé aṣojúṣòfin. Pípè wọ́n tí wọ́n pè wọ́n ṣe ń tọ́ dáa ni àbí ń tó kù díẹ̀ káàtó. Tá a bá bójú wò ní orílẹ̀-èdè Nàìjíríà lónìí, a rí wípé ọ̀rọ̀ àjẹbánu ó ti di tọ́rọ́fọ́kálé. So nígbà tí ọ̀rọ̀ yìí dẹ̀ rí báyìí, nǹkan tí àdìsọ́kàn wa gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè yìí náà ni àwọn ilé ìgbìmọ̀ aṣòfin ni wọ́n ṣe yẹn. Pípè tí wọ́n pè wọ́n yẹn ó jẹ́ nǹkan tí ó dùn mọ́ wa nínú. Ọ̀dà, pẹ̀lú bí wọ́n ṣe wá pè wọ́n báyìí, VDM ó fara hàn. Nacional. A rí fídíò bó ṣe sọ̀kalẹ̀ nínú ọkọ̀ láti ẹ̀lú gbọ́ngàn lé lórí tó ń gan wọ bàtà ẹsẹ̀ lólò ẹsẹ̀ lásán. Ẹni tó tẹ̀lé wá yẹn wọ aṣọ pupa, oró èrò bí ìró pupa, ṣàǹdù gbọ̀ngàn tẹ̀lé lẹ́yìn. Pẹ̀lú eléyìí, àwọn kan ní wow, àmì akọni ni. Àwọn kan ní ó káàbọ̀, pé iṣẹ́ takuntakun náà ló ń ṣe. Kí lẹ rí sí? Gẹ́gẹ́ bí ọmọ Oòduà tòótọ́ tèmi jẹ́, tó bá jẹ́ pé ètò ìṣèjọba wa ní orílẹ̀-èdè yìí ó bá fi ààyè sílẹ̀ fún kí kálukú kó máa gbàgbé ìṣẹ̀ṣe àṣà àti ìṣe ìbílẹ̀ kó wá ni, bá wípé gbogbo nǹkan ìbá máa lọ ní mẹ̀lọmẹ̀lọ. Bí Very Dark Man bó ṣe lọ síbẹ̀ yẹn, àwọn èèyàn kan lè máa wò wípé irú kí leléyìí, ṣó ti fẹ́ sọ ilé ìgbìmọ̀ aṣòfin di ilé babaláwo ni àbí ilé oníṣègùn. Bet lójú ìwòye tèmi, lílọ ẹ̀yẹn bó ṣe lọ yẹn ó jẹ́ nǹkan tó dùn mọ́ mi nínú, tó dẹ̀ gbé oríyìn
fún àṣà àti ìṣe ilẹ̀ adúláwọ̀. ẹ ṣeun. ní báyìí ọ̀rọ̀ tó ń jà ràìnràìn lọ̀rọ̀ Bobrisky 15 million naira kò ṣe 15 million naira. nínú ọ̀rọ̀ yẹn ẹ jẹ́ ká kọ́ mu láti bí oníkálukú ti wá ń dìfẹ́ǹdì ọ̀rọ̀ ara wọn nílé aṣòfin. bákan náà Bobrisky ọ̀gá àgbà kan tó jẹ́ fún tí wọ́n fọ̀rọ̀ wá lẹ́nu wò tó ṣiṣẹ́ rí ní ọgbà ìtún oníwàṣe ní Nàìjíríà sọ̀rọ̀ ó ní Bobrisky tí ó lọ síbẹ̀ yẹn ó ní ibi ọ̀tọ̀ ni wọ́n fi sí, ó ló sì dáa bí wọ́n ṣe fi síbi ọ̀tọ̀ nítorí n tó yẹ fún nìyẹn torí irú n tó ní ní ẹ̀yà ara ó ti lọ́mọ ó ti nídìí. wọn ò gbọ́dọ̀ fi sọ́dọ̀ obìnrin kò ní dáa, wọn ò gbọ́dọ̀ sọ pé wọ́n fẹ́ fi sọ́dọ̀ ọkùnrin á kù díẹ̀ káàtó. kí lẹ rí sí? Gẹ́gẹ́ bí nǹkan tí mo rí lórí irú nǹkan bẹ́ẹ̀ yẹn, because ní ọgbà ẹ̀wọ̀n ọgbà atúnníṣe gẹ́gẹ́ bí a ṣe yí orúkọ yẹn sí, ẹ̀yà méjì náà ni èèyàn lórílẹ̀‐èdè ayé yìí, ọkùnrin àbí obìnrin. So àyè àwọn obìnrin ó wà lọ́tọ̀, àyè àwọn ọkùnrin ó dẹ̀ wà lọ́tọ̀. àmọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ṣe dà ní ayé òde òní tí ọkùnrin tí ó ń sọra ẹ̀ di obìnrin tí kò dẹ̀ sí òfin lórílẹ̀‐èdè wa ní ìsìn tí ó sọ pé ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ ìjìyà kan wà fún. tí òfin Nàìjíríà recognize ẹ̀yà kẹta ni. mi ò tí ì rí i pé bóyá ní òfin wa pé bóyá ẹni tó bá ọkùnrin tó bá ní ọmú àbọ́kùnrin tó bá yọ̀dí bí obìnrin pé àfi ká lọ jù sẹ́wọ̀n, mi tí ì gbọ́. ṣùgbọ́n mo fẹ́ bèèrè question kan, ṣé òfin Nàìjíríà ṣé ó fààyè gba wípé kí èèyàn ní ẹ̀yà kí pé a ní ẹ̀yà oríṣi méjìlá ní akọ àti abo, ṣé ẹ̀yà kẹta wà nínú òfin Nàìjíríà? Kò sí nínú òfin Nàìjíríà, àmọ́ tá a bá wò even gan àwọn kan wà tí Ọlọ́run dá bẹ́ẹ̀ tí a ní nǹkan ọmọkùnrin tá a sì ní tọmọbìnrin náà tó Ọlọ́run tó jẹ́ Ọlọ́run ló dá wọn bẹ́ẹ̀. tó bá fẹ́ fà àwọn yẹn sí ọgbà ìtúnṣe. so irú àwọn yẹn ní ìsìn kán á fẹ́ fi wọ́n sí ọgbà àtúnṣe, wọ́n ní kán hùwà ọ̀daràn kan kán fẹ́ tẹ̀mọ̀ wọn lè lọ fi wọ́n sí ọ̀dọ̀ ọkùnrin wọn sì lè fi wọ́n sọ́dọ̀ obìnrin. ìdí yẹn tó jẹ́ pé wọ́n gbọ́dọ̀ lo discretion tó ti yé nísìn láti wò ó pé táwọn bá fi ẹni ìsọ̀dọ̀ àwọn obìnrin wọn á gbolá wà ńbẹ̀ so tí wọ́n bá dẹ̀ fi sí ọ̀dọ̀ àwọn ọkùnrin kìíní ìtìrí tó wà ńbẹ̀ náà so wọ́n á lo discretion wọ́n á fi sí bí kò tilẹ̀ sí nínú òfin. àmọ́ ní àárín ọgbà ńbẹ̀ òfin kan tún máa wà tó jẹ́ òfin tọgbà. irú nísìn nínú iṣẹ́ agbófinró òfin wà tó jẹ́ òfin tàwa ọlọ́pàá fúnra wa tó jẹ́ pé òfin báràkì wà tó bá ti tàwa wà báràkì òfin tó kí n tẹ̀sẹ̀ ṣe pé bóyá òfin yẹn nínú òfin constitution Nàìjíríà ló wà bẹ́ẹ̀ òfin báràkì wà. then tọ́lọ́pàá bá ṣẹ̀ ọ̀dìlẹ̀ rúùmù wà tá a máa ṣáàjì ẹ̀ sí òfin inú iṣẹ́ wa nìyẹn. so nínú ọgbà àtúnṣe náà àwọn òfin kan wà ńbẹ̀ náà tó jẹ́ tòfin ọgbà. irú ẹni bẹ́ẹ̀ wọn lè fi sí ọ̀dọ̀ ọkùnrin wọn dẹ̀ lè fi sí ọ̀dọ̀ obìnrin, wọn gbọ́dọ̀ ní special place kan tó máa fi wọ́n sí. ṣùgbọ́n nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tí Isbeyu tó ṣe pẹ̀lú Bobrisky ó bí léèrè ó ní lọ́gbà ẹ̀wọ̀n tó lọ yẹn ó ní ṣé àyè ọkùnrin náà fi sí ni àbí àyè obìnrin. ó kọ́kọ́ gbà bí ìṣẹ́jú kan tó fi ń ṣe ó dìpọ̀ bó ló ń fẹ́ sọ báyìí nígbẹ̀yìn ó padà sọ ó ní àyè ọkùnrin ni wọ́n fi òun sí. táwa ni kí wàá lè rí sí àárín yẹn. nínú ìfọ̀rọ̀wérọ̀ yẹn ṣé ẹ mọ̀ pé Bobrisky ó lè má ní òye nǹkan tí ìtumọ̀ nǹkan tí wọ́n ṣe fún un níbẹ̀ wípé nítorí pé ó ti ní ọmú ó sì ti ní ìdí ó ní ẹ̀yà ara obìnrin ni wọ́n ṣe lọ fi sí special place kan wípé tí wọ́n bá lọ fi sọ́dọ̀ àwọn obìnrin kìíní ti bí wà ńbẹ̀ tí wọ́n bá dẹ̀ fi sí ọ̀dọ̀ àwọn ọkùnrin ó lọ mú ó nídìí wọ́n lè bẹ̀rẹ̀ sí harass ẹ̀. so àìlóye tó tiẹ̀ láì mọ ìtumọ̀ kí ló dé tí wọ́n fi òun sí àyè ọ̀tọ̀ yìí ó lè mú kó lè máa wò ṣe pé
nínú nǹkan ìfọ̀rọ̀wérọ̀ yẹn kó tó dáhùn ó tó bí ìṣẹ́jú kan sí méjì. Tó bá jẹ́ pé ẹni tó lóye ni, ibi tó ti fẹ́ dáhùn ọ̀rọ̀ yẹn ó yẹ kó dá ìbéèrè yẹn padà sí ọ̀dọ̀ ẹni tó béèrè lọ́wọ́ ẹ̀ ní pé tó bá jẹ́ ẹ̀yin ni wọ́n fi ṣe olórí ọgbà àtúnniṣe tóun sì dé gẹ́gẹ́ bí ẹ̀yà ara òun ṣe wà yìí o, ipò lẹ fẹ́ fi òun sí. So nǹkan tó yẹ kó béèrè padà lọ́wọ́ olùbéèrè yẹn nìyẹn. Olùbéèrè yẹn ni ó ṣẹ̀ṣẹ̀ máa wò wípé kí ni kóun tó sọ. Tó bá sọ̀rọ̀ kan tó tún dà pé bóyá ó tún fẹ́ mú pé kó sọ̀rọ̀ míì jáde, á jẹ́ kó yé wípé irú ìbéèrè bẹ́ẹ̀ yẹn ọ̀dọ̀ àwọn tí wọ́n fi òun pamọ́ ní ọgbà àtúnniṣe ló yẹ kó ti lọ béèrè irú ọ̀rọ̀ bẹ́ẹ̀. Kílódé tóun ò ní lè dáhùn irú ìbéèrè bẹ́ẹ̀? ṣe bó ní ìrírí ẹ̀ lọ́ọ̀ Ó lè má lè dáhùn, ìrírí rẹ̀ náà ni wọ́n ó lè má lè dáhùn nítorí kò lóye tó, kò mọ̀. Irú nísìn ẹ wo irú nǹkan tí mo sọ ń sìn wípé ọlọ́pàá wípé a ní àwọn òfin kan, òfin bárẹ́kè, òfin pété ọlọ́pàá bá ṣẹ̀ nǹkan báyìí la máa ṣe fún un. So irú yẹn ń sìn bẹ́ẹ̀ náà ló wà ní irú ọgbà ń bẹ̀ yẹn náà. So as ẹni tó jẹ́ civilian tí ò mọ̀ kan, ó lè má mọ ìtumọ̀ tí wọ́n fi sọ pé lọ wà ní ibi ọ̀tọ̀. No, ibi ọ̀dọ̀ ọkùnrin ló sọ pé òun wà o. Bobrisky fúnra ẹ̀ sọ pé ìgbà tán fi òun sí ọgbà ẹ̀wọ̀n ó ní ààyè ọkùnrin ni wọ́n fi òun sí. Àìní òye tó nínú à ń béèrè ọ̀rọ̀ àti ìdáhùn náà ló mú kó máa sọ irú ìsọsọ yẹn. ṣé ń tẹ̀ sọ báyìí ni pé Bobrisky ń parọ́ ọmọ rẹ̀? Irú yìí tó sọ yẹn ń sìn ó parọ́ ọmọ rẹ̀ ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ti wáyìí. Ṣé mọ̀ pé àwọn òṣìṣẹ́ ọgbà àtúnṣe wọ́n ti sọ̀rọ̀ adẹ̀gbọ́n kan tí wọ́n wí wípé àwọn fi sí ààyè ọ̀tọ̀ ni. Wípé nítorí àwọn ò lè dàápọ̀ mọ́kùnrin, àwọn ò dẹ̀ lè dàápọ̀ mọ́ àwọn obìnrin. Wọ́n ààyè ọ̀tọ̀ ni ibi táwọn fi sí. Mo wá fẹ́ béèrè kan. Wọ́n sọ pé ilé ẹjọ́ nípasẹ̀ àwọn adájọ́ pé ilé ẹjọ́ wọ́n ní kò rína. Wọ́n ní so ojú ẹ̀ tẹ́ bá wo kíní àwòrán wọn yẹn. Kíní àwòrán kíní èrè yẹn. Bẹ́ẹ̀ni wọ́n sojú ẹ̀ ojú wọn dání anything ló lè bẹ̀rẹ̀. wọ́n dẹ̀ ní tí àwọn agbẹjọ́rò bá sọ ni adájọ́ máa ń gbé ìgbẹ́jọ́ rẹ̀ kalẹ̀ lórí pé gẹ́gẹ́ bí àwọn ẹ̀rí tó wà níwájú mi ìdájọ́ mi rèé. Adájọ́ sì bi Bobrisky léèrè nígbà náà pé sọ́kùnrin ni àbóbìnrin, ó sì sọ pé ọkùnrin. Láàárín yẹn bàbá ní àwa wò ó ṣe pé adájọ́ nígbà bá ti ṣèdájọ́ wọ́n ṣàmá ní àwọn ìwé tí wọ́n kọ tí ó túmọ̀ sí pé nǹkan báyìí ni kẹ́ lọ ṣe fún, ìyẹn ni pé kàn lọ sọ sí ọgbà ẹ̀wọ̀n tó dẹ̀ máa ní nǹkan ṣe pẹ̀lú wọ́n ń pe kinní kan ní sex, ìyẹn pé ọkùnrin ni gbogbo àwọn nǹkan á máa wà ní abẹ́ pé ọkùnrin ṣáà pé nígbà bá gbélé iléeṣẹ́ ọgbà ẹ̀wọ̀n lọ́wọ́ ṣé wọ́n gbọ́dọ̀ tún yí tí wọ́n padà kúrò ní ìtadájọ́ sọ ni. Discretion yẹ mo ṣe sọ. Bọ́wọ́ yẹn kan sọ fún adájọ́ bí kí ẹjọ́ tún kínní yẹn tó láàrin yẹn. Discretion ti wọn nínú ọgbà ẹ̀wọ̀n àti òfin inú ọgbà ẹ̀wọ̀n ṣé ó ti yé yín nísìn wọ́n lè lò, wọ́n ní àǹfààní láti lò níbẹ̀. Discretion ti agbófinró òun ni mo kọ́kọ́ sọ síwájú yẹn wípé nínú báràkì o ìwà báyìí la gbọ́dọ̀ wù, báyìí la gbọ́dọ̀ ṣe, tó bá ṣe báyìí, tó bá ṣe nǹkan báyìí òfin báyìí ló mú ẹ, nǹkan báyìí ló gbọ́dọ̀ ṣe. Ṣó ti yé ṣe discretion ni. If concept tá a bá ń gbọ́ ẹjọ́ ní station tó bá wà ní counter tó ń gbẹ́jọ́ tó bá jẹ́ bí CRO, ṣó ti yé ṣe CRO yẹn ṣáájú officer tó bá wà níbẹ̀ tó ń kẹ́jọ́ wa o lẹ́tọ̀ọ́ láti lo discretion láti fi gbẹ́jọ́ yẹn, o lè settle mbẹ. Ṣé òfin Nàìjíríà faramọ́ discretion? O lè settle mbẹ amicably láàrin àwọn méjì tí wọ́n gbẹ́jọ́ wá nígbà tó bá ti rí pé o ti bá ọ̀tún sọ̀rọ̀ o dẹ̀ ti bá òsì sọ̀rọ̀ táwọn méjèèjì tí wọ́n bá dẹ̀ ti gbà láti settle láàrin ra wọn pé àwọn ò fẹ́ wàhálà mọ́ tó dẹ̀ rí pé nǹkan tó sọ yìí kò ń ṣe pé bóyá wọ́n lè tún gbẹ̀yìn kí wọ́n tún máa lọ bára wọn fa wàhálà. So discretion tí ẹ lò níbẹ̀ yẹn òfin fàyè gbà ó lè lò ó láti settle amicably within two parties.
ó dà ṣó ti yé nsìn so nínú ọgbà ẹ̀wọ̀n àwọn náà ní àwọn òfin tí wọ́n ń bẹ náà ṣó ti yé nsìn tí wọ́n lè lò láti wò wípé ẹni yìí tá a bá fi sọ́dọ̀ àwọn ọkùnrin wàhálà ni tá a bá dẹ̀ fi sọ́dọ̀ àwọn obìnrin gòbé ni ó bẹ́tà kí ààyè kan wà lọ́tọ̀ tá a lè fi irú ẹni báyìí sí ó ṣeé ṣe bẹ́ẹ̀ discretion nìyẹn ọ̀dà wọ́n dẹ̀ máa lò ó bẹ́ẹ̀. ẹ ṣeun fún àwọn àlàyé yín lóòótọ́ iṣẹ́ sì kù táwa náà sì gbọ́dọ̀ ṣe torí a nílò láti ṣèfọ̀rọ̀wá àwọn agbẹjọ́rò lẹ́nu wò àti àwọn òṣìṣẹ́ ilé ọgbà àtúnṣe ká tún mọ apá àti tọ̀dọ̀ tí wọ́n nípa àti àwọn agbófinró àti tófin ilẹ̀ yìí sọ. àwọn lọ́ọ̀yà agbẹjọ́rò náà bẹ́ẹ̀ láti mọ kí ni tófin sọ ní apá bí ṣùgbọ́n ẹ jẹ́ ká tún wá ti bí wò nípa ti ọ̀rọ̀ ti Bobrisky tó sọrú ọ̀rọ̀ báwọn ká gbà pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣàlàyé èyí ló ṣe rí gẹ́lẹ́ ká gbà bẹ́ẹ̀ ká sọ pé bẹ́ẹ̀ ló ṣe rí ó dáa ìyẹn túmọ̀ sí wípé Bobrisky parọ́ mọ́ rẹ̀ báyìí ọkùnrin ló wà. Mi lè sọ pé ó parọ́ mọ́ rẹ̀ káwá sọ nítorí pé kò ní òye tó ó kàn máa wò pé tó máa sọ pé bẹ́ẹ̀ wọ́n fi hàn sí àyè ọ̀tọ̀ and then nínú kinní yẹn náà yẹ mọ̀ pé ó kọ́kọ́ sọ pé wọ́n fi hàn sí VIP náà ni wọ́n fi hàn sí nǹkan tó kọ́kọ́ sọ nìyẹn níbẹ̀ náà torí nígbà tí mo gbọ́ nǹkan tó kọ́ wí nìyẹn so ní ìtẹ̀síwájú béèrè náà ni ó yẹ sọ pé ọ̀dọ̀ àwọn ọkùnrin. Next question. Did you spend your time in Kirikiri in the male or female prison? That's deep. That's deep. Ooh, that's deep. Oh. Why is it deep? That's deep. Okay. I spent it. Oh shit. I spent it at the male correctional center. I just told you I spent it at the male correctional, and I love it. And I'll give you a reason why I love it. If they have given me to stay in the female correctional center, I want to have fun. I want to enjoy myself. While I was at the male correctional center, I was the only different people there, like different person there. Different person. So people were nice to me. They're showing me care. They're giving me stuffs. They were being so nice. So if I had... So, àlóye tó sẹ́ lórí à ń béèrè ọ̀rọ̀ à ń dáhùn náà ní nǹkan tó ṣẹlẹ̀ ó yẹ kó lè sọ nígbà tó sọ pé VIP yẹn ó yẹ kó sì rọra fi mọ níbẹ̀ yẹn tí ó ti yé sìn tí kì bá ṣe pé ó lọ́wọ́ kan nú torí ṣe mọ̀ pé nísìn nǹkan tá à ń rí tá a fẹ́ yẹ̀wò ń bẹ̀ gangan ni ìwà àjẹbánu tó wà láàrin ọ̀rọ̀ yìí. tàbá dẹ̀ sọ̀rọ̀ ìwà àjẹbánu a máa mú onírúurú dání. òun fún wọn lówó ń bi báyìí ni wọ́n fi òun síbi báyìí òun fún àwọn báyìí lówó ni wọ́n fi ṣe ìjì ṣáàjì ṣe mọ̀ nǹkan tó fa tó bí ọ̀rọ̀ yìí gangan nìyẹn nǹkan tí gbogbo wa dẹ̀ fẹ́ ká yànnàná gangan ká mú kúrò lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè oníwà àjẹbánu. So kò dẹ̀ sí bó ti wù kó rí ká fẹ́ sọ ọ̀rọ̀ wà àjẹbánu yẹn nísìnyí tá à ní wádìí báwo ló ṣe jẹ́ tí wọ́n fi ẹ́ sí VIP. ọ̀dà ṣé ká wá sọ pé bí ilé aṣòfin ṣe pé gbogbo wọn ìbáyìí sìn pé ọ̀rọ̀ yẹn máa wá lójútùú báyìí àbí ká gbà pé ibi kọ̀ náà ni. ní ojú ìwòye tèmi tó bá jẹ́ pé ilé ìgbìmọ̀ aṣòfin wà tó bá fẹ́ ṣe ní tí wọ́n fẹ́ rìn lẹ́tọ̀ọ́ àwọn tí ó tàbá yóò pọ̀ tí ilé ìgbìmọ̀ aṣòfin wa tí wọ́n bá dẹ̀ fẹ́ ṣe ojúsàájú ó yẹ kí bí wọ́n ṣe rìn yẹn wọ́n rìn ẹ̀tọ́ yẹn wọ́n dẹ̀ rìn bó ṣe tọ́ àti bó ṣe yẹ gẹ́gẹ́ bí Very Dark Man bó ṣe ti expose nǹkan òun lérin ni ó lé wọn so ó wá kù sí ọwọ́ àwa ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti ṣàtìlẹ́yìn fún lórí orin tó lé yìí ká lè rí òkodoro ọ̀rọ̀
ká sì lè rí àwọn tó ń ṣe ìwà àjẹbánu ká lè rí wọn bá wí. kódà ẹ jẹ́ ká fi mọ síbẹ̀ yẹn fún ti tòní nínú àwọn àlàyé yín mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa náà ti di àwọn nǹkan kan mú kí lè rò tí ẹ já mọ́ ní comment section tọ̀ ẹ wá fi ọ̀rọ̀ àmọ̀ràn síta fún Very Dark Man lásìkò yìí o. ọ̀rọ̀ àmọ̀ràn mi fún lákọ̀ọ́kọ́ ò ní pé inú mi dùn fún bó ṣe ń ṣe o inú mi dùn dáadáa bó ṣe ń ṣe àmọ́ èèyàn máa tó tẹ̀ díẹ̀díẹ̀ wọ́n ní mọ̀jà mọ̀sá làmà kíkanjú lógun ológun tó mọ̀jà tí ò mọ̀sá irú wọn máa ń bógun bòmíì lọ ni Ọlọ́run ò ní jẹ́ kó bógun lọ. now eléyìí tí mo á tún fẹ́ so mọ́ òun náà ni kó wo ọ̀rọ̀ Fẹlá nígbà ayé Fẹlá tó jẹ́ pé ọ̀rọ̀ àwọn jẹgúdújẹrá ọ̀rọ̀ àwọn àjẹbánu náà ni bàbá yẹn ló takò gan nígbà náà ẹwù bá ṣe ẹwù nǹkan wọn fojú Fẹlá rí at the end of the day náà àfìgbà wọn gbẹ̀mí lẹ́nu ẹ̀ náà so èmi mọ̀ pé ti Very Dark Man kò ní rí bẹ́ẹ̀ o pé gbogbo àwọn tó ń expose yìí mo mọ̀ pé nítorí àwọn ibi tó ń kí ọ̀pá bọ̀ àwọn ibi tó lágbára ni ibi tó lámìlaka náà ló ń kọ̀ ọ̀pá bọ̀ tó dẹ̀ yẹ kí gbogbo àná ká fàdúrà ká fi ràn lọ́wọ́ lórí ẹ̀ so àmọ́ ju gbogbo ẹ̀ náà lọ wọ́n ní mọ̀jàmọ̀sá gẹ́gẹ́ bí mo ṣe sọ làmà kíkanjú lógun so ìfura náà sì lóògùn àgbà that is the only thing tí mo lè fún ní àmọ̀ràn lórí ẹ̀. tọ ẹ ṣeun ẹ dárúkọ yín kẹ fi nọ́mbà yín náà síta kẹ kí àwọn tó wù yín. mo kí gbogbo ojú tó ń wo Bembeyeke TV jákèjádò gbogbo àgbáyé pátá bí mo ṣe máa ń sọ wípé gbogbo wa àkókò lè dá eléyìí tí gbogbo wa ń bá kiri mo dẹ̀ kí iléeṣẹ́ Bembeyeke TV wọ́n kú ìfọmọnìyàn ṣe ní gbogbo ìgbà wọ́n dẹ̀ kú kí Nàìjíríà kó lè dá àti kí gbogbo àgbáyé kó lè dá náà ni eléyìí tí wọ́n ṣe òkè òkè báyìí lẹ múru sí òkè òkè náà ni iléeṣẹ́ náà yóò máa lọ lágbára lọ́wọ́ Elédùà orúkọ tèmi òun náà ni olóyè Odùṣínà Yunus Ìdòwú tí mo jẹ́ amúlùdùn gbogbo ìlú Lábáìwá ní Ìtòkò Titun nílùú Abẹ́òkúta níbí tó àmọ̀ràn mi fún gbogbo wa pátá náà ni wípé ohunkóhun tá a bá ti ń ṣe ní èyí tí a mọ̀ wípé eléyìí ẹ̀tọ́ ni tí ẹ̀rí ọkàn wa sì ń dá wa láre pé nǹkan dáadáa là ń ṣe ká tẹra mọ́ ní ṣíṣe bó ti hùn ó pẹ́ ó yá ó di dandan ká mú orí wọn àwọn yé kó dẹ̀ mọ̀ wá sí rere nídìí ẹ̀. ìkejì tó tún wá dàbí rẹ̀ òun náà ni ẹnikẹ́ni tó bá mọ̀ pé amòòkùnṣìkà lòun kò jáwọ́ kó máa rántí wípé ó pẹ́ títí ọjọ́ gbogbo tó lè ọjọ́ kan náà ni tó ní o bí Ọlọ́run bá wá bò láṣìírí títí tó fi wá di pé orí ìwàlẹ̀ àṣà kó rántí pé òun ń lọ bá Ọlọ́run ní ìtẹ́ ẹ̀ tó sì máa rojọ́ báwo ló ṣe lo ìsílẹ̀ ayé sí ìyẹn ló wá burú jù nítorí ìjìyà ayérayé òun nìyẹn jẹ́ tó àmọ̀ràn mi fún gbogbo tó wà náà nìyẹn tó nọ́mbà tèmi òun náà ni 08034275939 lẹ́ẹ̀kan sí 08034275939 ẹ ṣé púpọ̀. tọ́ kò mà ní jù báyìí lọ fún ti dédé àsìkò yìí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá àmọ́ rírì yín torí pé ẹ̀yin lèèyàn wà wá lèèyàn yín béèyàn bá jẹ́ tẹni kì í wò kàn ní ẹni ìfẹ́ wa lẹ́ni tí ẹ fi ń wò kàn nìyí Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ́ mi ẹ máa wò ó kẹ́ ẹ máa share ẹ̀ fáwọn ẹlòmíì lóní Bembeyeke.